àfàwà tẹ jẹ́ àwọn àfàwà àjẹ́ zùmùrà káàkiri gbogbo ibi tí a bá wà, ẹjọ́ tó tọ́ lọ́hùn àtànẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ nípa Alhaji Fẹ́mi Adébáyọ̀ Bello, ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹjẹ́ ajẹ́ kó tán. Àwọn kan ọdún ti ṣe fídíò, mo ní ká máa dìlítì fídíò wọn, ẹjọ́ tó tọ́ lọ́hùn. Tẹ bá gbọ́hùn tẹ́nìkan bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ tí ò dáa, tẹ rí pé ẹni ẹ sọpọ́tì nǹkan táwa ní kò dáa yẹn, àwọn òkú bá tìrì nu, ó fẹ́ gbéra ni, ẹ̀wọ̀n òkú bá tìrì, ẹ mọ̀ dá wọn báwọn lóhùn mọ́. Ó fẹ́ ẹ káwọn èèyàn máa ń dóde kọ́lọ̀ kan ṣẹlẹ̀ lórí nẹ́ẹ̀tì ká fi gbéra ni, ẹ mọ̀ dá wọn yẹn lóhùn mọ́. Bàbá yìí sẹgbẹ́ wọn, bàbá tó bí gẹ́sà sẹgbẹ́ rẹ̀, ẹ mọ̀ dẹ́ni kankan lóhùn mọ́, ẹ mọ̀ dẹ́ni kankan lóhùn mọ́ o, tó tọ́ lọ́hùn. Àwa ni wọ́n bẹ̀, àwa la lọ ọmọlúwàbí tá a fi ẹni tí àjọ fẹ́ fa ọ̀rọ̀ tá a fi ilẹ̀ pé á èèyàn ní gbogbo wa, ẹjọ́ tó tọ́ lọ́hùn ọ̀tàn náà sọ́lá. Gbogbo sùnmùrà ni mo bá sọ̀rọ̀ látẹnu bàbá Lágbàjì, ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹjẹ́ gbogbo sùnmùrà ìbá wà nínú olè Àgbàjì sáà lọ ga gbogbo anybody, ó ti tó báyẹn tó tọ́ lọ́hùn. Ìpè tí mo ti pè láàárọ̀ yìí yọ́fẹ́ lé 300, àwọn èèyàn tó ti pè mí láàárọ̀ yìí yọ́fẹ́ ju 500 lọ, tí mò ń rọ̀ wọ́n, tí mò ń bá wọn sọ̀rọ̀, ẹjọ́ sáwọn náà lè já ni, ẹ̀yin kọ́lẹ̀ kúnkún kọ́ mi tí mo fi jáde tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ti bẹ̀ wá nìyẹn. Olórí ibú ni máa ń bínú tí ò ní bínú, gbèrè yẹn náà sì náà tó máa ń bẹ̀ náà tí ò ní gbà. Fíìmù dẹ̀ lófin. Àwọn ìyá wa kàlájà wa Mustroy wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan láìpẹ́ yìí, àwọn náà bẹ̀bẹ̀ kíkà jọ ẹjọ́ tó lọ́wọ́ gbogbo ẹni tí tó bá tún fẹ́ sọ̀rọ̀ kan ẹ má sọ kankan mọ́ tó tọ́ lọ́wọ́. Níta ẹ̀dẹ̀ béèrè fún pé kádìlítì kìíní yẹn kó lórí kìíní wọ́n ṣe gbogbo alájọ ní ìjọsìn múratù múmi nínà, gbogbo alájọ ní àtòrí pé bóyá Àgbàjì ló ti ṣẹ̀wá káwọn á fi lo gàba lórí yín, kìí ṣe yẹn o. Torí àwọn oríṣiríṣi voice note tó ti wọlé fún mi, mo sẹ́ndì àwọn voice note kan sí àwọn tí Alhaji Fẹ́mi Adébáyọ̀ rán wá, mo sẹ́ndì ẹ̀ sáwọn àbúrò rẹ̀ pé ẹ gbọ́ àwọn nǹkan táwọn èèyàn ń sọ. Bẹ́ẹ̀ láwọn àwọn òkú bá tìrì kan tó wà ní sáìdì kan náà wọ́n tún fẹ́ mọ blame àwa táwa tún gbẹ̀bẹ̀, sẹ́rí pé ayé yìí kò balance nítorí mọ̀ nìyẹn. Ìwọ ni kò ṣe tó bá wọn kò like ní titi ẹ, tó bá ló fara mọ́ tẹ̀gbẹ́ bí àwọn ẹgbẹ́ tọ̀hún máa bú ọ, tó bá ló fara mọ́ tẹ̀gbẹ́ tọ̀hún àwọn tẹ̀gbẹ́ bí ó máa bú ọ. Wọ́n ní kó ṣe tọmọlúwàbí titi ẹ. Ẹni tí wọ́n mọ́nú ayéwo ni ẹni tí wọ́n mọ́nú ayéwo kan wo ni ó máa wá dragi ọ̀rọ̀ tẹ́ àlẹ́ ń tẹ̀lé. Ẹ má bẹ́ẹ̀ ni àgbà sọ̀rọ̀ mọ́ tó lọ lọ́hùn, mo fọlọ́hùn bẹ̀yìn tó tọ́ lọ́hùn, ẹ já máa kọjú sí nǹkan míì. Àwọn ìyá ẹlẹ́yà tí wọ́n sunkún tí wọ́n bàjẹ́ gbogbo wọn inú wọn ti padà dùn, wọ́n ti rí pé a ti gbìjà wọn. Ẹ mọ̀ pé táwọn ẹlẹ́yà bá ń lọ nísìnyí mọ́tò àbí tálẹ́ àkàndá máa dúró ó gbé ojú àwọn náà wọ́n máa fi wò wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àti òdàndì ọ̀rọ̀ yẹn ẹ wò wò, ẹ mọ̀jà lọ bẹ̀ fún gbogbo ẹ̀yin àfa ìdákùn tó lọ́hùn. Gbogbo àwọn àfáwà náà, àwọn àfáwà kan láti Kánò, gbogbo ẹ̀yin tẹ́ kìí láti Kánò, ọ̀rọ̀ yẹn ti tán. Mi ì mọ bí mo ṣe lè reach anybody. Àwọn kọ́ọ̀sì tí mo gbà lánàá mi ò sọ nọ́mbà yín, àti pé àti àná yẹn náà ni problem ti bá láyìn mi, wọ́n láwọn MTN ti láyìn kálukú àbí kíni àtúmọ̀ lọ fi kíni pé MTN àbí kíni kan NIN lọ fi ṣí padà. Èmi ò sì ráyè, èmi fi jókòó ní ti gbogbo àwọn èèyàn tó ń pè mí lórí WhatsApp mi ti kún, ẹ jẹ́ kí ní space mọ́. Oríṣiríṣi fídíò tẹ́ ń sẹ́ndì sí mi, mo sọ fún mi kí ẹ máa delete ẹ jọ, ọ̀rọ̀ yẹn ti tán tó tọ́ lọ́hùn àtànẹ́ Muhammad sallallahu alaihi wasallam, ó ti tán. Ọmọ àlè náà máa ń bẹ̀ tí ẹ gbọ́ tí ẹ sì gbà, ẹ dákun tó tọ́ lọ́hùn àtànẹ́ Muhammad, mo bẹ̀ yín ìbá kúnlẹ̀ báyìí ni àmọ́ èmi náà mo gbé fóònù lọ́wọ́, a lo agbára lórí ẹnì kankan, wàláhì tàláhì a lo agbára lórí ẹnì kankan. Sọ́bì la ipò ṣe dùn gbogbo wa tó, èmi gan sunkún, èmi gangan fúnra mi because àwọn ilé ayé sunkún, àwọn ilé àkàtọ́ wọn bẹ tí wọ́n ṣe ẹlẹ́ àtijọ́ sùnmùrà wọ́n jẹ́ àwọn ìyá wa nínú àwọn ọmọ ìyá wa alùsùnà, àwọn náà tó pè mí pé àwọn wá nọ́mbà yìí kan ni o, tó pè mí tó jẹ́ tàwọn ìyá wa tó ń wà nù ìjọ àwọn àfa àwọn alùsùnà tó ń sọ pé ṣé wáyé tẹ́lẹ̀ sọ pé ó tán báyẹn kò lè tán báyẹn o, nǹkan kan mú ní ẹjọ́ tán. Ẹni yìí dúkìá tiwa ni, inú bí mo fi sọ̀rọ̀ adẹ̀ ti ṣàdúrà fún padà, àdúrà yẹn ó sì gbà. Ẹ jọ gbogbo yín lẹ́yìn náà ń ṣépè nù ilé ẹja náà tó ká bímọ, ẹ dákun tí ẹ bá ti bínú díẹ̀ kí ẹ dẹ́kun lọ́nà náà ni ẹni Ọlọ́run kò gbọdọ̀ bínú fáà. Àgàgà yẹn tó wà kó wọn fàyè lẹ́yìn tó kan tó rò mọ́ ẹni tí ó ràn ìwọ náà lọ́wọ́ àbúyàn ọmọ rẹ lọ́wọ́, tí ẹ bá ti lọ fi èpè bá ayé ẹni tí ó padà ràn ọmọ yẹn lọ́wọ́ jẹ́, ibo lọ́mọ ló ti rìn lọ́wọ́. Kò sẹ́ni tó yẹ kó gba ẹ̀gbin jù tó ju àwọn afá lọ. Kìíní yìí ó fẹ́ bọ́ sápò bínú wa ni ìpè ìgbà tẹ́ pé táwọn ìyá wa tán ń lò ní, because kìíní yìí dẹ̀ ní kì í ṣe pé tó tàdé múlẹ̀ sá tó tàdé parẹ́. Gbogbo àwọn ilé àtọ́ pè mí wọ́n sun ẹkún ni, mo ti fún wọn ní pé mò ń bọ̀ wá bá wọn ní aago 6, mò ń bọ̀ wá bá wọn sí mítìnì ní aago 6.
wọn lè ti ń tọ́jú nǹkan tí màá mú lọ́wọ́ fún wọn tí ó fi bẹ̀ wọ́n pé ká má bínú ọmọ wọn náà ní Fẹ́mi Adébáyọ̀ Abdulateef ọmọ wọn ni wàlá ọmọ wọn ni èèyàn dáadáa sí ni wàlá èèyàn dáadáa ni kí sẹ́ńtì máa ń ṣe bẹ́ẹ̀ àtàwọn tó kù náà àti Lateef Adédèjì náà àtàwọn ẹni kẹta náà ìyá wa mùsùlùmí sọ fún mi pé ẹlẹ́sìn ni wọ́n gan kódà àwọn ọmọ Fẹ́mi Adébáyọ̀ àwọn ọmọ rẹ̀ hafiz ní gbogbo wọn ọ̀rọ̀ tẹ́ẹ̀ ti ń sọ nípa ọ̀rọ̀ òpolówó ọtí iṣẹ́ náà gbé fún un kò táwọn ọmọ tí iṣẹ́ náà gbé fún un bó tiẹ̀ kù díẹ̀ káàtó a máa bá wọn sọ náà ni a máa bẹ̀ wọ́n èyí tí ó bá dáká bẹ̀ ní wọn kẹ́ dákun ẹ̀ mọ́ wà tí ó ba ẹ̀sìn lójú jẹ́ á bẹ̀ wọ́n torí pé adọ́tì ni wọ́n èèyàn ńlá ni wọ́n Ọlọ́run ti kẹ́ wọn Ọlọ́run sì ní padà já wọn bọ́ ẹ jọ torí Ọlọ́run àtàlẹ́mọ̀ sọ̀tàlá gbogbo ẹ̀yin àfa wa ọmọ kéwú lèmi jẹ́ mi jẹ́ kankan lọ́dọ̀ yín ẹ wo tí pé mi ò jẹ́ kankan ó máa jáde ó máa apologize àwọn afáà kan let him come out and apologize ó máa kò sílé báyìí ó wà lókèsà báyìí ni gbogbo alẹ́ àná wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n gbà tínú bí mi mo ní mi ò fẹ́ gbọ́n kankan àmọ́ láwọn ọgbà táwọn fámìlì wọn dé bíi àti bẹ̀bẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀ wọn ò ní ṣe ju bẹ́ẹ̀ lọ òun kọ́ fíìmù yẹn gan òun kọ́ ló ní wọ́n pè é síbẹ̀ náà ni kò ní fẹ́ kọ́ fíìmù tiẹ̀ kó wá fi ní tí ó ba ẹ̀sìn jẹ́ kọ́ fíìmù wọ́n lọ́mọ yíbò kàbí nǹkan ló ní fíìmù yẹn ẹ dákun tó tọ́lọ́hún tó láwọn èèyàn wọ́n ti padà ń sẹ́ni voice note sí mi tí voice note yẹn tán fi ń àtáàkì mi gangan indirectly mo ti sẹ́ndì àwọn voice note yẹn sí àwọn àbúrò Fẹ́mi Adébáyọ̀ tán wá láàárọ̀ mo ti sẹ́ndì kan sí àfáà Wasaaki torí àfáà Wasaaki náà bẹ̀ mí ẹnìkan ní iṣẹ́ báwo ìpolówó ọtí ẹ ti ṣàbùsí ṣẹ́rí báwọn ṣé kí wọ́n lọ nìyẹn ni wọ́n gbé sẹ́fún náà kó láwùjọ dáa sẹ́gbéyà fún ni ẹ̀yin jẹ́ káyé balance fa ẹ̀yin jẹ́ káyé balance sẹ́rí ẹ dákun ìtẹ́mi sábà wá nísìn nǹkan méjì ń bá wa gbogbo ẹ̀yin sùnmùrà wa ẹ foríjì wa ó dáa èmi náà ti ń bẹ̀bẹ̀ fámìlì Adébáyọ̀ lèmi náà ẹ foríjì wa ẹ dákun sùnmùrà pọ̀ kọjá kí èèyàn sọ pé Àgbàjì nìkan ló ní gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bí sùnmùrà ló ní sùnmùrà o kí sábà nìkan la ní o orí fóònù mi yóò ti fúlù voice note mo gbọ́ mi gan yìí gbọ́ tán mo gbọ́ dáa ni mo tún filẹ̀ mo tún sọ sókè voice note tí ń bẹ́ẹ̀ bí yóò lé 1000 àrùn kúnlẹ̀ ẹ ti ṣàbòsí wa o ẹ ṣàbòsí wa èyí la ní níwájú nǹkan kan bí wọ́n ti wá gbówó fún yín ní ẹ̀mí adé tán bá fún mi ní 50 kọ́bọ̀ àránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ṣe fún mi Ọlọ́run yọ